أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يا أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره عظيم adúpẹ́ fún Ọlọ́run bá sì fi fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ àti ìyìn wa tá dá k'Ọlọ́run bá kó mọ́ ṣàgbà bẹ́ẹ̀ fún wa ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ k'Ọlọ́run bá kó bá gbé sẹ́sọ̀ kó fún wa kó fi omi àlàáfíà k'Ọlọ́run bá kó rọ òjò àlàáfíà sílùú Ògbómọ̀ṣọ́ kí ó jẹ́ kí a lè gbọ́ra wáyé ní orí fídíò tí mo ṣe kọjá mo pé mo sọ díẹ̀ nínú fídíò tí mo gbé sí nípa ọ̀rọ̀ Alhaji Musuru tí wọ́n bẹ̀bẹ̀ pé àwọn ti bẹ̀bẹ̀ káàkiri wọ́n ti di ẹni àánú mo wá sọ fún wọn níbẹ̀ wípé kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n lérò àbí tí wọ́n mọ̀ pé àwọn ṣe ìlú àbí ṣe kábíyèsí tí wọ́n tún rẹ̀ tán bẹ̀bẹ̀ lé lórí ẹ jẹ́ kí mi ó wá sọ títí mi ní èròǹgbà níwọ̀n imú yàn fẹ́ èròǹgbà o in tí mo rò ní o tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ a jọ ṣiṣẹ́ tọ̀ bí èròǹgbà mi ò bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ dá sínú apẹ̀rẹ̀ ìdọ̀tí kanáà rí ìdánù Alhaji Musuru ẹ̀ṣẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tọ́pọ̀ gidi gan ẹ ò ṣe kábíyèsí ẹ̀ṣẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ẹ sì ṣe apẹ̀rẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ẹ lo ọlá yín nílò èmi ni mo ní ẹ ò ló nílò wípé Ọlọ́run ló fún mi ẹ sì ń wò pé àjẹgbé ni mo lè lò dọjọ́ kú mi tí kò sí tó bá wù mí mo lè fowó ṣe tí ẹ ò mọ̀ wípé Ọlọ́run ọba yìí nínú ká díjú ká lájú ó lè sọ olówó òní ọlọ́rọ̀ àná ó lè sọ di fàkírù lónìí ó sì lè sọ fàkírù that is tálíkà olówó àná ó lè sọ di tálíkà lénìí tálíkà àná Ọlọ́run lè sọ di olówó lónìí mo dẹ̀ bírù lọ́lọ́run ọba ẹ lo agbára wà Alhaji Musuru ẹ̀ṣẹ̀ yín pọ̀ Alhaji Musuru tí ẹ ò bá rẹni sọ tí ń jùdù ọ̀rọ̀ fún yín èmi ó sọ fún yín ẹ kúkú ti fi tọ́ mi lẹ́nu wò ẹ ti gbé mi ẹ ti tì mí mọ́lẹ̀ threaten mi ẹ ti rán àwọn ọmọ kan jáde kan mọ́ bú mi kan mọ́ yẹ̀yẹ́ mi wọ́n yẹ̀yẹ́ mi ẹ sì lẹ́ntìjú mi ẹlẹ́ntìjú bàbá mi lójú yín náà làwọn ọmọ tẹ́ ń fún lówó fi ń gbé fọ́tò bàbá mi tán fi ń gbé sórí social media tán fi ń yẹ̀yẹ́ mi yẹ̀yẹ́ bàbá mi Ògbómọ̀ṣọ́ lẹ́ṣẹ̀ o ẹ sì ṣẹ̀ Ọlọ́run ọba torí pé ẹ fi ọ̀rọ̀ yín pẹ̀lú ọ̀rọ̀ Yunusa ẹ fi tú okùn ẹbí ẹ sì mọ nǹkan tọ́lọ́run ọba wí nípa nínú fámílì títí mi gan náà kò tí tòdì sí nípasẹ̀ ń tẹ́ ṣe láàrin mi pẹ̀lú fámílì tèmi gan kò tí tò kámọ́ tí ìwà tó wọ́n aṣọ ti fọ̀n fámílì míì bẹ́ẹ̀ lọ èmi ń pariwo títí mínú kó tó kàtà àwọn ẹlòmíì bẹ́ẹ̀ àwọn ẹ̀tọ́ ọba ẹ dákun ẹ̀yin èèyàn ẹ bá mi share fídíò yìí ẹ dákun mo fi Ọlọ́run bá bẹ̀yìn èèyàn kọ̀ọ̀kan at least kẹ́rí pé ẹ bá mi share rẹ̀ bí èèyàn 4-5 àti bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kó go viral torí kẹ́ lè bá orí tí lọ́ba ní káṣẹ̀ sí torí èmi ni wọ́n rò pé àwọn ń ṣe ìlú náà bẹ̀rẹ̀ sí mọ́ dà láàmú torí pé ọ̀rọ̀ ìlú lèmi ń ṣe èmi náà gbógun tì wọ́n sì mọ̀ pé táwọn bá ti ń gbógun tì mí ìlú náà gbógun tì gbogbo ẹ̀bẹ̀ tẹ́ lọ rí bẹ̀ nínú mọ́sálásí kó lè work táwọn jọ ń tara wájẹ lókù Alhaji Musuru kó lè work torí àjọ sọ̀rọ̀ nítọ̀ rẹ̀ 5 months rọ́ aláàrin pẹ̀lú yìí if we are in the same family I will not call you brother nínú the same family tàbá wà nínú the same family mi ò ní pè yín brother I will never ọwọ́dún 5 months ni we are contemporaries àjọ mọ́ fàgbágun ra wa káàkiri ni kò dẹ̀ mean àwọn Yorùbá náà wọ́n ti sọ àwọn àgbà náà wọ́n sì sọ àwọn onímọ̀ àwọn alágbára àwọn onígbùgbẹ̀ náà sọ pé wọ́n ní owó ní wọ́n ní kọ̀ magọ̀ kò sẹ́ni tí ó lè ṣe fún
ọgbọ́n àti làákàyè báyìí ń ta lọ́jà Ọlọ́run mọ́ pín ní àti gbogbo láti ń ṣe. So gbogbo níbi tí ẹ̀dá tọ́lọ́run bá fi ẹ̀dá sí tó bá bára rẹ̀ kó lò wisely. Ọlọ́run ṣe ọlá fún yín, ó ṣe owó fún yín, ṣùgbọ́n ẹ̀ ní àwọn onímọ̀nà tó dá lẹ́gbẹ̀ẹ́. Ẹ̀yin gan fúnra ara yín ò tún jókòó kẹtún lórí tara yín fúnra ara yín. I'm giving you that regard. I will not use the word for you. Gbogbo ayé kọ́mọ́dà bẹ̀rẹ̀ pé àgbọ́mọ̀sọ àṣẹ́bẹ̀ ṣe rí inú ẹ̀ kúkúnra yín lé. Let me give you that honor. Ẹ ò hùwà ẹni tó ná sójú ọ̀nà títọ́ Ọlọ́run. Ẹ̀nà nítorí pé ń dúóde kódà nínú ọ̀rọ̀ tẹ́ tó sọ níbi tẹ́gbẹ́ tí ń bẹ̀bẹ̀ ní ìsìn nínú fídíò tàà ṣe kọjá ní ìsìn ẹ tó ń fi àwọn orí tẹ́ tó ṣe ẹ tó fi ń ṣèrè mú kalẹ̀ fáwọn èèyàn àfitẹ́ bá jẹ́ sẹ̀móvìtà lókù ṣe fáwọn èèyàn ní sẹ̀móvìtà torí pé kẹ́lẹ̀ kírún kan báyìí ríbà délẹ̀ ni ẹ fún wọn ní sẹ̀móvìtà pé àsìkò kan bọ̀ tí máa ṣẹ̀ṣẹ̀ wà mọ́ bí ní rí pé sẹ̀móvìtà tí mo fún yín kẹ́ lò ẹ tún wá gbé bẹ̀rẹ̀ ẹ tún wá tún sọ̀rọ̀ sáwọn olóyè ìlú ẹ ń bẹ̀bẹ̀ ẹ̀yìn tó wá ń sọ páwọn olóyè ìlú náà ń dàmú ìlú pé sáwọn olóyè ìlú sí wọn bá owó sólà ní èlò ní sólà ní lọ́wọ́ kí ni sólà ní ẹgbẹ́ agbára sínú ìtàn inú ìdílé wọn ọlá mélòó ni wọ́n dé bá nílẹ̀ tó fẹ́ dàbí ọlá Dangote àbí tó fẹ́ dàbí ọlá àwọn orúkọ rẹ̀ tí jẹ́ Aminu Dantata àbí tó fẹ́ dàbí sí Shaka Rabiu àbí tó fẹ́ dàbí ti Ndimi àbí tó fẹ́ dàbí Tabiola Àríṣekọ́lá ńkọ́ kí ni wọ́n gbé kalẹ̀ nínú ọlá tó pé ìmọ̀ yìí nínú ọlá ni ọlá alé wọn ni wọ́n ló bá jẹ́ pé ẹkùkù ti jọlá alé wa ti jẹjẹjẹjẹ àti múmú nínú ọlá wa èyí tẹ́ iná gbẹ́kẹ̀lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ fi mọ́ fi ṣayé ní ìsìn ọ̀rọ̀ ìmámù ní islamically sí nǹkan tí ìtàn kọ́yín kan ṣe lójú ọ̀nà ti tẹ̀sẹ̀ síbẹ̀ lẹ́ ti ṣe rìn láti pé kájọ kẹtì náàjọ ti yín tán ẹlòmí wọn fẹ́ kájọ ẹwà sọ pé ìfẹ́ bónítọ̀ mójútó àjọ rẹ̀ pé bí ó sì ṣe náà nìyí. Where is that done? Láàrin ọ̀rọ̀ ìlú ni mo ń kọ́kọ́ bá yín sọ yìí òkú nípa wà ẹsẹ̀ wá ti lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ti kábíyèsí. You know what it takes for somebody like me lórí pàrọ̀ tó ń sọ̀rọ̀ ìlú nǹkan yóò dá nǹkan yóò dá nǹkan yóò dá nǹkan yóò dá ẹ̀sìn wọn lọ publicly ẹ̀lọ́ rí sọ fún yẹn pé ẹ̀wẹ́ anímọ̀ṣàun lọ́ba níkà ẹlọ́rí mọ́ kìlọ̀ fún kí wọ́n bá gbé wọn kò sẹ́nì kankan tó lè gbà wọn sílẹ̀ nígbà tó sì gbé wa sọ́rọ̀ wọn bá kò sọ wá sílẹ̀ níbi tí èèyàn bá gbé sọ pé agbára ti tòun gbé ti pín ìbẹ̀rẹ̀ tọ́lọ́wọ́n bá gbé ti bẹ̀rẹ̀ ìjọ tí wọ́n wá gbé mi ọjọ́ má ní gbàgbé ni fún mi láyé àti ní ọ̀run ọjọ́ má lè gbàgbé ni fún mi láyé mi àti ní ọ̀run tí mo bá fi purọ́ kù mi pọ̀lọ́wọ́ bá mi mo ṣe iṣẹ́ kalẹ̀ ọjọ́ tá ń lọ tá fẹ́ lọ rí bó tá ti lọ rí yanjú ọ̀rọ̀ pé ká mú àwọn tán fẹ́ sanwó iṣẹ́ kan lọ sí company tó ti lọ rí sanwó 70 good million ni ó wọlé sínú àkáǹtì ti tèmi tí mo gbéṣẹ́ yẹn wá èmi ni màá ṣẹ̀ṣẹ̀ pín owó yẹn the first 15 million based on agreement tí ó kọ́kọ́ kàn mí kémi pẹ̀lú wọn ká tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tó wà lórí 55 million naira yóò tó kù it's a chicken change lọ́dọ̀ tí gbogbo yín kí ni sọ̀rọ̀ ọba yes it is a chicken change but it's something in my life torí ogun mi ni I was picked everything tí mo ní láti ṣe láti pé kí n contact àwọn èèyàn lórí pé wọ́n ń gbé mi lọ they did not allow me I lose it mo dẹ̀ tún lose relationship tó wà láàrin ìpínlẹ̀ àwọn tàjọ ṣe contract tàjọ ṣiṣẹ́ yẹn àwọn tó kí mi mọ́ bẹ nínú wọn àwọn tó gbà fọ́lọ́run as Muslim tó padà gbà fọ́lọ́run nígbàtí wọ́n láwọn fídíò tó ń ṣe kiri tó ń ṣe gbogbo ẹ̀ not to believe wọ́n pè mí wọ́n rí mi pè mọ́ pé at this point tó ẹ̀kan ṣe kí ní yìí lọ ikú nǹkan báyìí ò ṣẹlẹ̀ you never look back pé mi ò gbọ́dọ̀ dé mọ́ bí kí wọ́n gbé mi lọ kó tó rí pé wọ́n lọ sí court ẹwọ numbers of months a year plus tí mo fi ń pòyí court tí mo fi ń lọ sí Ìbàdàn lórí sùn hotel kí n má bàa gbọ́ contempt of court tí mo náwó mi àwọn ẹrú Ọlọ́run bá tán bá fẹ́ ṣàánú mi wọ́n ṣàánú mi pẹ̀lú ọkọ̀ nígbà mi ọ̀la ní kóòtù mi omi gan máa ti wà lọ́nà máa ti ronú tí máa rú hòtẹ́ẹ̀lì sùn ibo mo fẹ́ sùn sí máa lọ rí sùn gáràjì sí máa lọ rí sọ́dọ̀ àwọn ọlọ́pàá ni lómi inú wọn ní gbọ́dọ̀ gbà
tó máa fún mi máa fi sáré lórí fi sanwó hòtẹ́ẹ̀lì bí mo fẹ́ lórí gbé lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ Yunusa. Who is Yunusa to you? Ẹ sọ fún gbogbo ayé ká mọ̀. You are our own blood. You know you are Alhaji Moshood to be our own blood. You are our brother lọ́mọ Ògbómọ̀ṣọ́. Ní tẹ́jẹ̀ gẹ́gẹ́ bí tọmọ Ògbómọ̀ṣọ́. Báwo ni Yunusa ti ṣe jẹ́? Why do you want to kill everybody? Tẹ́ fẹ́ kí gbogbo ẹni tó wà l'Ógbómọ̀ṣọ́ kó kú torí ọ̀rọ̀ Yunusa. Ẹni tó bá ti sọ pé wọ́n bá ti ṣe Yunusa tí ó bá kú kókó. You don't care. Tá fi tún lọ sí kóòtù tó fi ń tàn gbogbo ayé. Ẹ tún fi ń tàn gbogbo ayé. Ẹ sì mọ̀ pé Ọlọ́run àwọn èèyàn sì mọ̀ sí wọ́n ń tàn yín. Mírọ̀ lẹ́ ń wò. Tẹ́ bá gbọ́wọ́ sókè báyìí tẹ́ bá gbọ́wọ́ tún sókè tẹ́ máa wọnú mírọ̀ ọwọ́ sì ní fi hàn yín. Mírọ̀ máa ń ròyìn ayé fún yàn ni. Má gbáyé gbọ́. Bẹ́ẹ̀ ṣe náà tẹ́ ṣe yá ṣéhù tó ṣe kí they know you are not. They know you are in tán fẹ́ jẹ́. Àwọn gan náà tó rí pé wọ́n lẹ lọ́kàn ni mo lè padà sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló lè ṣorí rẹ̀. Pé kìí ṣe yàn. Lórí ìrìn àjò yìí ni mo ti mọ̀ pé kò ságbára kò sóògùn kankan lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo anything blockable tẹ́fìlẹ̀ block mi náà fi block mi àtàsàsí àti gbogbo rẹ̀. I told you nínú lẹ́yìn níjọ́ta àjókòó nígbà tá fi sọ̀rọ̀ lórí kíni èmi pẹ̀lú ayélérò wà lórí ìjòkó lọ́yà mi wà lórí ìjòkó àti lọ́yà yìí Barrister Abdulsalam wọ́n mọ̀ jẹ́rìí sọ̀rọ̀ tí mo sọ yìí. I told you pé gbogbo tó fi lè destroy including inú ilé mi ó destroy ọ̀rọ̀ ní ilé mi pẹ̀lú ìyàwó mi lórí ìrìn àjò yìí. Ẹ wá ń ṣẹ̀ṣẹ̀ ń lọ rí ẹ ń fi ẹ̀tẹ́lẹ̀ ń lọ rí pàlàpàlàpà kẹtẹ bá ṣe kẹbẹ̀ṣẹ̀ rán gbogbo yẹn lọ rí bá kábíyèsí ọ̀rọ̀ yìí pẹ̀lú kábíyèsí is a very simple thing. Tẹ́ bá parí ọ̀rọ̀ yìí pẹ̀lú ẹ parí ọ̀rọ̀ tó wà lẹ́yìn pẹ̀lú àwọn tó wà lára rù sẹ́lọ̀ rí kó sẹ̀ mọ́bìtà fún àwọn bàbá túnṣe ni sẹ́lọ̀ rí kó sẹ̀ mọ́bìtà fún bàbá túnṣe ni ìgbé ká má fi bínú tẹ́ fojú wọn rí bẹ́ẹ̀ ti ṣe sáfọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ ẹ̀yìn kọ́lẹ̀ ṣe kí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí. Èjìdé ló rán wa ń ṣẹ́ ẹ̀ tí ní ká gbàgbé yẹn pé ṣé ìmọ̀ọ́mù kan mi àbí kò kàn mí tó bá gbé mi ta ló fẹ́ dáhùn fún mi. Èjìdé ló rán wa ń ṣẹ́ ẹ̀ tí ní ká gbàgbé yẹn pé ṣé ìmọ̀ọ́mù kan mi àbí kò kàn mí tó bá gbé mi ta ló fẹ́ dáhùn fún mi. Èjìdé ló rán wa ń ṣẹ́ ẹ̀ tí ní ká gbàgbé yẹn pé ṣé ìmọ̀ọ́mù kan mi àbí kò kàn mí tó bá gbé mi ta ló fẹ́ dáhùn fún mi. Mo rí pé ti gbọ́rọ̀ yẹn nísìn kábísára nìyẹn o nígbà tó ń fi fọ ọ̀rọ̀ bàbá tó ní sí tí fi sọ fún wọn pé kí ní kẹta fẹ́ fòun ṣe tó má tẹ̀ fẹ́ fòun ṣe ẹsàgbẹni tó dákọ ní sí Aláàjì ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí pé kán lè bá fọ́sí Yunusa lè wà lórí ẹgbọ́n nǹkan tẹ́ sọ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn náà ẹ wà dúró àwọn kọmitì tẹ́ sẹ́tọ̀ tẹ́ fẹ́kì gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá ẹ̀ fẹ́kì ẹ̀ ẹ̀tún pẹjọ gbogbo ìdílé ẹ̀tún torí rẹ̀ ẹ̀tún lọ rí bribe gbogbo àwọn ìdílé ẹ̀tún lọ lé ẹfẹ́ mọ́ reconstruct ilé àwọn èèyàn kálẹ̀ káàkiri ẹjẹ́ máa tó lè ṣe ẹ̀yẹ lè gba scholarship ẹ dákun torí Ọlọ́run kí lẹ̀ ń fi ọ̀rọ̀ imamship Ògbómọ̀ṣọ́ ṣe kí lẹ̀ ń fi ọjà àgbò rọ kí lẹ̀ ń fi Yunusa rọ fún wa nílùú Ògbómọ̀ṣọ́ tó fi wá dìbò tó fi wá tì ní tẹ́ fi lọ rí kọlu kábíyèsí ẹ wá ní kábíyèsí ẹ pé kábíyèsí no wallahi if I am in the position of kábíyèsí in the next donkey years you will not see me I will not allow you to come and sit down with me over what tí ẹ gbé àwọn onílù tí wọ́n bá ní ààfin tí wọ́n lùlù kọjá ẹni tó sú ló gbàgbé ẹni tó kò ní gbàgbé ṣéwù tó jọba lọ ṣéwù tó jọba lọ ẹ̀ ń tẹ̀ fún Yunusa ẹ̀ ò lè tẹ̀ fún Ṣọ̀ún ẹ̀ ń gbé bọ́ọ̀sì Yunusa ó ń sọ fún ibẹ̀ ń gbé bọ́ọ̀sì òun ó ń sọ fáyé pé bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ ò wá lè rẹ apá yín ẹkẹ rẹ gbogbo rẹ lẹ̀ fún ìlú yín I'm surprised ẹni nìkan bẹ tẹ́tún mọ́mọ́ tẹ́tún pé tẹ́ni sọ fún pé lọ́ba níkà ọ̀tá yín I love you so much I love you so much. But kìí ṣe pé for you to be doing something wrong ká mọ́ sọ fún yín gbogbo nǹkan tí ẹ fi lè frustrate life yẹn lẹ́ẹ̀fi frustrate life yẹn mi yìí ká mọ́ tún ti sọ tàwọn ẹlòmíì tó ẹgbẹ́ ti frustrate life wọn kálẹ̀ káàkiri lórí ìrìn àjò yìí ẹ wo relationship tó wà láàrin ẹ pẹ̀lú Alhaji Abdulganiyu Odùn ni ẹ wo relationship tó wà láàrin ẹ̀yin pẹ̀lú Alhaji Abdulaziz Tamplani ẹ wo tó wà láàrin ẹ pẹ̀lú Sarumi ẹ wo tó wà láàrin ẹ pẹ̀lú Waska
ẹ wo èyí tó wà láàrin ẹ̀yin pẹ̀lú Musasco àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́lẹ̀ jẹ́ kọjá sí ẹ̀fọ̀rọ̀ Yunusa ẹ fi split ẹ̀dúró tí ó bá dà ní ó dà débi pé àwọn tọ́gì fi ń sáré lọ rí ká Alhaji Abdulgani mọ́lé pé wọ́n fẹ́ lọ rí náà wọ́n mọ́lé as alleged àwọn náà wọ́n tó sọ publicly wọ́n tó sọ níta gbangba pé wọ́n fẹ́ mẹ́rin pé kán wá bá wọn nínú ilé gbogbo àwọn tẹ́sí tí mò ń sọ yìí ń fi orúkọ yín fi jíṣẹ́ ni ara arú rẹ̀ lè tẹ́ gbọ́ nínú audio tó kọjá yẹn ní mélòó lọ́jọ́ tí wọ́n á fi handcuff tí wọ́n á fi gbé mi nínú ilé wọn ọ̀sùn tún mẹ́rin tó wá gbé mi ọ̀tún inú ọ̀rọ̀ tí mi pẹ̀lú ìtìjọ́ sọ ni mo fi mọ̀ pé ilẹ̀ padà sọ pé káwọn á fi handcuff gbé mi nínú ilé náà mo ní audio rẹ̀ náà mo ní audio rẹ̀ tí mo ń lọ sẹ́kọ̀ọ́ tẹ́ ẹ pè mí mo dẹ̀ ti pariwo fún gbogbo ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò track èèyàn mo ti pariwo fún gbogbo ayé tó ráwọn ọmọ tán máa ń pè mí tán máa ń gbé mi ṣébí tán máa ń ṣe kí ní mo ti àwọn ọlọ́pàá tẹ́ mú mi lọ bá náà advice mi àwọn gan-an bá mi sẹ́ẹ̀tì fóònù mi fúnra ara àwọn náà bá mi sẹ́ẹ̀tì ẹ̀ sí automatic record náà kọ́ mi mú ṣe ló bá ṣe any phone tó bá ti rí kí sẹ́ẹ̀tì ẹ̀ sí automatic record tí n bá ní nílò ọ̀rọ̀ yẹn máa kàn delete ẹ̀ níbi tí mò ń ti ń sọ fún pé wọ́n gbà mí ní fóònù bá ẹ̀ sọ débẹ̀ yẹn pẹ̀lú wọn náà àkílódé tí lágbára fi lè ṣe báyìí ẹ sọ bẹ́ẹ̀ mẹ́tọ́ tẹ́tẹ́ ní kó wá gbé mi. You claim even to tell my dad. Àbúrò mi sọ fún dáàdì mi pé come on mind mi irọ́ ni mò ń pa alájí ọmọ kankan nípa rẹ̀. Àwọn àbúrò mi nínú ilé lára nǹkan tí mo sọ pé ẹ ti fọ́ pọ̀lọpọ̀ nǹkan àwọn àbúrò ti tèmi tí ẹ ti kó mára àwọn náà fún àwọn ọlọ́pàá lọ́wọ́ pé mo ti wọlé ká máa bọ̀ wá. Tá fi wá arrest mi. Tí n bá ní ayọ̀ Ọlọ́run kọ́ pé kí n kàn máa wo tọ́lọ́mọ everybody, did you think that family will be able to stay? You think that family can stay and you think you'll be forgiving? Tẹ́mi bá ní mo forgive yẹn rò Ọlọ́run bá lè forgive yín lójú ọ̀nà títẹ̀ sí lọ́rọ̀ tá lè jọ jókòó kájọ sọ láàrin ara wa. And I told you níjọ́ tá jọ jókòó pẹ̀lú barrister kí ni yóò bá ti lè tó báyìí gbogbo àwọn Bukola tẹ́lọ rẹ̀ kó mọ́ra they don't mean good for you. Àwọn tẹ́ tún mú nínú àwọn ọmọ àyímọ̀ mí tẹ́ tún kún mọ́ra tẹ́ rò pé báyá wọ́n ṣe tí láìmọ́ wọ́n ṣe torí nǹkan tí wọ́n ń gbà ní bọ́n ṣe ń da àyímọ̀ bẹ́ẹ̀ wọ́n ń da ìlú kò sí ìjọ tí wọ́n bá wọ̀ tí wọ́n ní fọ́ and they are your special advisors lórí nǹkan tá ń ṣe. Oh no ẹ ti gbàgbé nù Aláàjì ẹ lọ rí ewo ẹgbẹ́ mélòó lẹ ti rẹ́jísà lẹ́nu gbà tí ọ̀rọ̀ yìí délẹ̀ in order to make sure you fall Kábíyèsí and fall anything that will make Yunusa to go. Ọ̀tọ̀ làwọn kan tẹ́pẹ́ra wọn ní OMC tán gba wájú gbẹ̀yìn kíní kankan ẹ lọ rí mọ́ kó wọn ẹ lọ mọ́ ṣe kíní ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ ti gbàgbé àwọn headlines oríṣiríṣi tẹ́ gbé jáde publications oríṣiríṣi tẹ́ gbé jáde ní èmi kan ran yín létí díẹ̀ nítorí pé tẹ́ bá lẹ́ ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ni mò ń sọ fún yín yìí torí pé ò sọ fáyé pé ẹ̀ṣẹ̀ ní ìsìn àwọn ikọ̀ mọ̀ pé ìgbà ìṣọwọ́ ìwọ̀nbọ̀ ọ̀rọ̀ báyẹn ni put yourself in Kábíyèsí shoe ká máa sọ pé ọmọ ìjọba ẹ̀rí tí ń jà páyà pípé tí ó bá fún bisikì wípé 25 years working plan rẹ̀ lọ́dọ́ fi ń pè ní ìmáàmù olóróró pé ìgò òróró tí mo fún àwọn Haúsá tí mo fún wọn láyé ó tún sọ ìlú di títí ẹ̀ tó yẹ pé mi mo fún àwọn Haúsá tó pé tó wà ń bẹ̀ tí wọ́n ń tà oyinú ìgò to somebody like Kábíyèsí the Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land ẹ̀tún wá dúndú pé kò sáṣẹ tí Kábíyèsí lè ṣe tó gbọ́dọ̀ mú ṣe ẹ̀wọ̀n inaugurate gbogbo àwọn oyè oríṣiríṣi ẹmú nínú lẹ́mbì ẹ lọ rí fún wọn láwọn oyè lọ́tọ̀ọ̀tọ̀ láti fẹ́ fi attack throne yẹn gbogbo àwọn tẹ́ fún lóyè yẹn pátápátá ní ìsìn sóyè wọn jẹ jáde ní ìsìn sóyè wọn jẹ jáde àtàwọn mufti àtàwọn mufasiru àtàwọn kìnnìkan of Islam nǹkan kan tẹ́ gbé káàdì èwo ní impact rẹ̀ wọ́n ló ṣò nílùú ẹ̀tún ṣe ètò lọ́dẹ tọ́wọ́bọ̀ national àyímọ̀ as alleged ọmọ yìí náà ló ń sọ Imam Musbau èmi pẹ̀lú wọ́n pàdé ní báńkì náà fi lọ rí ṣíp tán fi lọ rí ṣàkáǹtì fún wọn ní UBA Ògbómọ̀ṣọ́ ojú mi yìí àti tí mi ń gbọ́ oríṣiríṣi
mi ò sáàmẹ́ ẹ̀bọ̀ wàláhì tàlá ayé bí tọ́lọ́ mọ́ tó pín mi sí ni ló fi mú mi mọ̀ kí mọ̀ rí kí mọ̀ gbọ́. Ẹ ti gbàgbé ni yóò fẹ́ dàbẹ̀ ni pé mo ń dákún kan tó wà ńlẹ̀. Ọ̀nà tí mo fi lè dákún ni pé láti dákún mo lè dákún torí pé kí Yunus lè bà lọ, àmọ́ mi ò lè dákún láti pé kí relationship ẹ̀yin pẹ̀lú kábíyèsí kó mọ́ bà kọ́mọ́ ṣe ṣe. Mo sọ fún yín náà lọ́rọ̀ èmi nìkan tàjọ make call ẹ pè mí lórí WhatsApp, èmi nìkan kọ́ níjọ́ náà bẹ́ẹ̀ ṣe pè mí ni mo sọ fún ẹni tẹ́mi lẹ́jọ́ wà ẹgbọ́ inú àtàjọ́ sọ̀rọ̀ wájú lè mú ẹgbọ́ Aláàjì ló pè mí, fóònù mi sì ti show mi wípé wọ́n rẹ́kọ́dì mi, lágbájá fún mi ní fóònù ẹ̀ let me record, torí WhatsApp call ni mo record ẹ̀, it's with me. Lọ́rọ̀ àwọn conversation tèmi pẹ̀lú ìjọ ṣe ni èyí tí mo bá yín sọ direct mo gbé fún gbogbo ayé wọ́n gbọ́. Conversation tèmi pẹ̀lú ìjọ ṣe nígbàtí àwọn kan jáde tí wọ́n ń pariwo káàkiri pé mo ti gbowó lọ́wọ́ yín, lọ́ba agbéka ti tàwá ó ti lọ rí gbowó. Personally mo ẹsẹ̀ wá mú yẹn pé ẹgbọ́ ọ̀rọ̀ tá sọ ni torí ọwọ́ gbá kíra wa dìmọ́ra wa ní òde níjọ́ tí bàbá wa àgbà Imam Bello tí wọ́n jáde láyé tá lọ rí sí wọn tá kíra wa tàdí mọ́ra ọwọ́ pàá dì mọ́ra wa yẹn ó ti go viral. Òru jọ́nà lẹ́ ń bí mi nọ́mbà mi fóònù mi ò sí lọ́wọ́ mi, you now call me with WhatsApp call. Kí ọ̀rọ̀ tèmi yìí ó tó jáde ọ̀rọ̀ tí ti jáde lọ́jà Agbó ní mọ́sálásí ọjà Agbó, ọ̀rọ̀ tàjọ sọ ti jáde nínú mọ́sálásí ọjà Agbó, surrounding ọjà Agbó yẹn tẹ́ ń wí pátápátá àwọn olólùfẹ́ Ọlọ́run ní olólùfẹ́ mi lọ́pọ̀lọpọ̀ nínú wọn, bẹ́ẹ̀ ti ṣe sọ ló ti jáde látara àwọn ọmọ tó jókòó pẹ̀lú yín níbẹ̀. Ó ti gbóòdì wọn hùn tó bá jẹ́ pé tó ń gbọ́ káàkiri lọ́jà Agbó ni ó dá ní ẹ̀yin tẹ́ jẹ́ títì mi ẹ̀yin náà gbà, kódà síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọgbà ni wọ́n fi pé mo ti gba owó ló jẹ́ kí mọ́ sọ fún pé ní ìgbésí ayé mi láàrin mi pẹ̀lú Alhaji Monsuru mo jẹ́ Alhaji Monsuru ní 1,500 ẹgbẹ̀rún kan àtọgọ́rùn márùn àkọ́kọ́ ní 1998 ni tí mo wá ṣe tí kàfún ní mọ́sálásí wọn. Mo sì fẹ́ mọ́ ìjọ tí mo bẹ̀rẹ̀ ṣé ò sáàdù ló ní kí n lọ rí ìlú bẹ̀yẹn, mo ní mo ń lọ sí Jos kí ní ṣe tí kàfún ilé àwọn ni àti sí mọ́sálásí jímọ̀ bí ìgbóhùn náà ti kọ́kọ́ bá sí mọ́sálásí kọ́lọ̀ bá kọ́ bá fọ́n kẹwọn kí n lọ rí sí tí kàfún bá lọ ṣé ò sáàdù sọ fún yín pé àlejò wà ń bẹ́ ọ̀sẹ̀ nígbà tẹ̀sí wá kírun àṣùgbà ẹ̀rí ni ẹ̀ ń lọ fi 500 naira sábẹ́ ẹ̀dúmọ̀ tó ń fi kírun ní parí àṣkárù mi kí n tó ṣe mọ̀dẹ̀rí pé 55 naira ní tó ní 500 naira ló wà níbẹ̀, ìyẹn lọ bẹ́ àwa múra pa fẹ́ mọ́ lọ Amẹ́ríkà ọmọ mi mọ̀rú fún ní bẹ láyé kéèkù sọfá Alhaji pé inṣàlá bí kọ́rọ̀ tó láìta aṣeun wọn dúpẹ́ ò torí pé gbogbo ta fi ṣe sàárì níbẹ̀ yẹn ò àwọn alájà kọ́lọ́wọ́n bá fọ́n kí alájẹ́ ìyàwó Alhaji Bashiru àwọn náà provide gbogbo nǹkan tá fi ń ṣeun àìtà ń jẹ ní sàárì kan bá wa kí wọn kan bá wọn sọ fún Alhaji pé kan bá wa kí wọn àwa náà ń lọ lọ́la àwọn lálẹ́ lọ ọ̀dà náà báyìí gbà kọ́ bá ń fún bọ̀dá rẹ̀ lẹ́bá fún ní 1,000 naira pẹ́kú fún mi ló fi jẹ́ 1,500 tí mo jẹ́ yín. Àwọn olórí burúkú nílùú Ògbómọ̀ṣọ́ ní mo ti gba 3 million mo ti gba àmújẹ̀ tí wọ́n lé pé náà already mo ti wọ́n lé pé already lórí rẹ̀. Àwọn èèyàn mọ̀ wo bẹ́ni pé ọ̀rọ̀ ara mi ni mò ń sọ èmi tèmi lè sọ lẹ́gbẹ́ tí mò ń sọ tí mò ń rí jáde yìí pé lára arú nǹkan tó bí mọ́ lè dákẹ́ ti tèmi òkè tó bá jẹ́ pé báyẹn ni ibi tọ́mọ̀ yìí gbé ti fẹ́ bátayé Alhaji Monsuru jẹ máa pariwo dáadáa mi ò ní gbogbo ariwo tí wọ́n ń pa lórí Yunusa wallahi lórí pé kan lè bá tó Alhaji Monsuru lẹ́ ni mo fi aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam mo fi búra ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìtajọ mọ́ pàdé pẹ̀lú wọn tí mo mọ́ sọ fún wọn ní pé yẹn àfá Ògbómọ̀ṣọ́ ẹ̀ ò ṣe dá tẹ́ bá lẹ́ kí ó tẹ́ bá lẹ́ lágbára kù sí tẹ́ lè lò kí ló dé tẹ́ fi lè yá Alhaji Monsuru pẹ̀lú Yunusa kálàáfíà kò dára Alhaji Monsuru mo sọ ọ̀rọ̀ káfà Alhaji Monsuru nínú ọ̀rọ̀ nínú audio video tí mo ṣe ẹni tí ò bá sì gbọ́ ẹdín mi lórí ó kọ̀rẹ̀kẹ̀ lórí kíní mi ní lórí DM lórí 606037606064 ní WhatsApp mi máa fún ní link ẹ̀kẹ́ lórí gbogbo kíní ọ̀rọ̀ tí mo sọ yẹn. Mo ní ọmọ Ògbómọ̀ṣọ́ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ àtẹnìkan látọ̀yọ́ tí wọ́n á gbé mi tán gbé mi lọ́sọ́dọ̀ ẹnìkan tá a jókòó lọ́dọ̀ rẹ̀ mi tójú wọlé wọ́n wá gbé mi ní
ẹnso gbátá dìbẹ̀ mo tẹ̀lú pọ̀rọ̀ kan lábẹ́ gbátá dé wá dọ́dọ̀ onítọ̀ bá rí kíní òun tẹ́nà bàtà kọ́dà jáwọn gbọ́ nígbà wọn bá wọn pẹ̀lú tó ṣẹlẹ̀ ní ìsìn ni pé níbí ń bẹ nínú àwọn tán wá ṣe ájò Yunusa níbí láti odidi Ìlọrin tán wá ṣáájú Yunusa l'Ógbómọ̀ṣọ́ àmọ́ ńgbà tọ́rọ̀ ti wá rí bó ti fẹ́ wá bó ti rí ní ìsìn ṣé káwọn ìyanjú rẹ̀ ní sákáfẹ́ nǹkan ìyanjú ká gbogbo tó wà ní Ọlọ́run bò ní jẹ́ kí n lógún èèyàn rọrùn ìyìn wá torí pé ní kankan kúkú tẹ́ bá ní tẹ́ bá fi lè ya Yunusa pẹ̀lú Alhaji Monsuru mo ṣetán láti ṣe ndọ́lọ́n bá fún yín lágbára láti lè lò gbogbo àwọn tán jọ ń kóra wá kálẹ̀ káàkiri Alhaji Monsuru lórí bí ìlọ gbogbo wọn tá bá sọ́lọ́ tá bá sọ́bọ̀ ní tí mo mọ́ sọ fún gbogbo wọn ni pé ẹ̀yà Alhaji Monsuru pẹ̀lú Yunusa torí pé kẹ́lẹ̀ bá sí ojú náà Alhaji Monsuru kálẹ̀ bá mọ̀ nǹkan tí ń ṣe àwọn pé nǹkan ti ṣe Alhaji Monsuru gidi gan tí kìí ṣe díẹ̀ mo wá sọ fún Alhaji Monsuru pé èmi ń rò ní o pé báyà tó fi lè ṣe ní o bọ̀ tí ń tó ṣẹ̀ látara tèmi lèmi ń sọ fún yín o tó rá Alhaji Monsuru tí sọ fáyé pé ẹ̀ṣẹ̀ àwọn nìyí èmi wá sọ fún Alhaji Monsuru nígbà náà ibi Alhaji a ti mọ̀ pọ́mọ yé ìsọmọ̀ ìlú yìí ẹlẹ́n tó ń retí pé àwọn tí ó wà sọ fún yín kan wá jẹ́wọ́ táwọn ti wá jẹ́wọ́ pé ìsọmọ̀ ìlú tó ráwọn tó mú wá ọtí padà ṣé báwọn yẹn náà nẹ́kọ̀ wá láti wá máa sọ fún yín ṣé báwọn sì ń jẹ lọ́dọ̀ yìí bọ́n sì ń jẹ nílé òrùn náà ń jẹ nílé eégún lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀gán náà tẹ́tún fún wọn lówó a tó gbọ́ as alleged tó tún wá gba owó tó tún wá as alleged tó tún wá gba owó tí èso owó kékeré ìní ti ìdárúkọ rẹ̀ báyìí tí wọ́n lọ rí padà mú lẹ́ni tí wọ́n mọ̀ tán tọ́ padà lọ rí bí wọ́n léèrè bí a gbọ́ pé wọ́n lẹ́gbó bá tó ṣẹlẹ̀ ní pé àwọn ẹbí mi ní wọ́n lọ bá ẹ̀mí gan tí ẹmọ̀ bàtán lọ wọ́n sá lọ rí bá mi gbówó wá ó gbówó àwọn tó sì gbé Yunusa wá ní at the end of the day lónítọ̀ wọ́n sẹ́ tí wọ́n advice àwọn tí wọ́n wá wípé ẹwù sẹ́gbò tọrọ ẹ má bá wọn jà o tán bá ti ń kó wọn wá ẹ má gbówó lọ́wọ́ wọn ní o tí yí ni pé kẹsà mọ́ ṣe títí wọn àwọn tẹ́sì fẹ́ káwọn ọmọ rúùlù Ògbómọ̀ṣọ́ nìyẹn àwọn fẹ́ mọ́ fi Ògbómọ̀ṣọ́ mọ́ fi sọlá wọ́n fẹ́ mọ́ fi Ògbómọ̀ṣọ́ mọ́ fi sọlá wọ́n jẹ nílé orò wọ́n sì jẹ nílé eégún wọ́n sì yìn kábíyèsí à ń bọ̀ wá sọ̀rọ̀ títí wọn ọ̀rọ̀ Alhaji Monsuru tán sọ pé àwọn ń bẹ̀bẹ̀ ni mo ń sọ̀rọ̀ lé lórí mo wá sọ fún yín nígbà náà mo lálàájì èmi ṣe tán gbogbo ìrìn àjò tá bá fẹ́ rìn láti rí pé àárín ẹ̀yin pẹ̀lú kábíyèsí ó dún ní ó ṣe rẹ́gí ẹ fojú tálíkà wò mí ẹ fojú aláìní kankan lọ́wọ́ ẹ fi wò mí ẹ fojú aláìmèyàn ẹ fi wò mí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọmọ yín Yunusa tó ń sọ wípé ẹni tí ò nípa kankan láyé ọ̀mùtí tó yẹ pé bí ilé ọtí wọ́n ti lè lọ rí gbé you know the weight of àwọn ọ̀rọ̀ yẹn pé mi ò nípa kankan láyé mo á sọ pé máa fi hàn pé mo nípa láyé ìlérí jọ ń bẹ láàrin wa pẹ̀lú ẹ̀ òun lẹ́yìn ọ̀fẹ́ káwọn èèyàn rọ́lù Yunusa láyé ń rọ́lù ẹ̀yin lẹ́ ń kígbe ara ríro kí ni túmọ̀ rẹ̀ Alhaji Monsuru Yunusa ní ń bẹ́ẹ̀bú ẹ̀yin lẹ́ ń bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri Yunusa bú mùdírù ẹ̀yin lẹ́lọ́rẹ̀ ẹbẹ̀ mùdírù láàṣẹ ní ìsìn pé wọ́n gbà wọn ọgbà ẹ̀tọ́ rẹ̀ lọ síbi tẹ̀fsìrì lọ́dọ̀ mùdírù lọ́dún yìí nígbà tẹ̀tìrí pé àwọn mùdírù ò gbójúlẹ̀ fún yín ní ìsẹ̀ ẹ̀sà lọ tẹ̀fsìrì lọ́dọ̀ wọn lọ́dún yìí then kí là ń fẹ́ kára wa sí ẹmọ́ òjẹ̀jẹ́ ká tanra wà Alhaji Monsuru Ọlọ́run in tí ń bà mínú jẹ́nu tó ń jẹ́ tó fẹ́ mọ́ gba omi lójú mi nígbà tí mo wò ẹ bá ń pè Ọlọ́run ẹ wá ń pè Ọlọ́run ara mi dẹ̀ ń gbọ̀n ibẹ̀ wo bá Alhaji Monsuru ṣe ń pè Ọlọ́run lórí irọ́ lórí èké bẹ́ẹ̀ ṣe pé Ọlọ́run lójú gbogbo àwọn ìmọ̀mọ́ ọ̀fà pé Ọlọ́run lójú àwọn Sànú Ṣéhù pé Ọlọ́run lójú níwájú àwọn Ádámù Fání bẹ́ẹ̀ ṣe pé Ọlọ́run lójú níwájú bàbá wa Belgore bẹ́ẹ̀ ṣe pé Ọlọ́run níwájú Múrí nìyẹn bàbá Bariga tí gbogbo ayé fi wá mú Ògbómọ̀ṣọ́ léyàn burúkú wọ́n fi wá mú kábíyèsí ẹni tí ẹsẹ̀ ní eré pàápàá ẹ búra rẹ̀ pẹ̀lú Al-Qur'ani yìí pẹ̀lú gbogbo tó wà ní Al-Qur'ani ẹ búra rẹ̀ pé owó mọ́ ṣe pé kábíyèsí lẹ́jọ́ lọ sí kọ́tù ẹ búra rẹ̀ pé nǹkan lè dáwó rẹ̀ lẹ̀ ẹ
ẹ búra rẹ̀ pé gbogbo bọ́n ṣe ń finance bọ́n ṣe ń lọ sí kọ́tù ẹ búra rẹ̀ pé ẹ fi Al-Qur'ani yìí ẹ fi búra wípé bọ́n ṣe pé kábíyèsí lẹ́jọ́ ẹ ò mọ̀ nípa rẹ̀ ẹ búra rẹ̀ náà bẹ́ẹ̀ ṣe pé Ọlọ́run tẹ́ ń gbọ́ lóhùn yẹn ẹ gbé Kùránì bẹ́ẹ̀ kẹ́ fi búra kí gbogbo ayé ní tòótọ́ àlífà ẹni Ọlọ́run ẹ wò wọ́n kódà wọ́n tún fi gbé Kùránì wọ́n tún fi búra ẹ̀yin wọ́n ń bá èmi lórúkọ jẹ́ kálẹ̀ káàkiri tẹ́bítẹ́bí mi mo wá déyàn burúkú nínú gbogbo àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ kéékèèké sí mi wọ́n wá ń yẹ̀yẹ́ mi ẹ̀fí wá ń tọwọ́ bọnú ilé mi tọwọ́ bọnú fámílì mi débi pé mo fẹ́ ṣe kọmọ nú ilé mi wọ́n pé kí n mọ́ gbé kọmọ wá sílé yín tí ẹ bá ṣe bẹ́ àfitẹ́bí mi ọba tú lókù pé kẹsà fi lo agbára àwọn náà wá ń ṣe bó ti ṣe wù mo ń wo everybody níran ni àfi tí Ọlọ́run bá ti ń tó ẹbí tó bá jẹ́ pé Ọlọ́run bá kí ń tó dá lókù ní ó wà mú orí ní ó wà díhù you did a lot of things lábẹ́ ìrìn àjò yìí ni kìí ṣe lábẹ́ nǹkan mi ọjọ́ táwọn ọlọ́pàá fẹ́ gbé mi wá láti Ìbàdàn tán fẹ́ gbé mi wá s'Ógbómọ̀ṣọ́ tán fẹ́ wá wọlé mọ́sálásí wọ́n rí nǹkan mọ́ sẹ́yìn lẹ́rí nǹkan mẹ́bẹ̀ẹ́ ni kí lọ́kàn yín pẹ̀lú tẹ́ fi jí débẹ̀ láago 5 ìdájí ẹ̀rí wà ń bẹ náà láti ìdájí lẹ ti jí débẹ̀ tẹ́tí sọ pé káwọn èèyàn wọ́n protect kán mọ́ jẹ́ ká lè wọ mọ́sálásí kán mọ́ lè ṣe kíní kan ẹ lọ bá kábíyèsí lọ rí sọ kábíyèsí pé sọ fún kábíyèsí ẹ ń lo mọ́sálásí lọ́wọ́ tẹ́ bá ti lò tán kò sí problem àbí ẹ jẹ́ ká ìmáàmù tẹ́ bá fẹ́ sọ pé kọ́mọ́ fọkàn bí ẹ ń lò lọ́wọ́ ni tó bá jẹ́ kó bá rí bẹ́ẹ̀ bó tí kò bá jẹ́rí tó bá rí bẹ́ẹ̀ kí ló tẹ́ fi lè gbà kan ṣe tán bá fẹ́ ṣe nínú mọ́sálásí àwọn tí bàbá wọn dáwó tán tí nǹkan tán tí wọ́n fi ṣe nǹkan nínú mọ́sálásí ń wò ní mọ́sálásí ń wò ẹ̀dẹ̀ fi proud inú ilẹ̀ ń dùn lórí rẹ̀ ẹ̀yin wọn tí wọ́n ń sọ wípé nígbàtí ọba ìdọ̀dọ̀ ti ń bọ̀ bọ́lọ̀ ń ṣe fojú àwọn síkírù àti múfú mọ́ ọ̀nà láàrin pẹ̀lú Ọlọ́run àbá pẹ̀lú Al-Qur'ani ẹ búra ẹgbẹ́ wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa lórí òdodo ni múfú àti síkírù àfikún fi wà lọ́dọ̀ yìí ẹ fa Al-Qur'ani búra kẹpẹ́ lórí òdodo náà fi wà lọ́dọ̀ ẹ kò nídìí rọ́nà ẹ ti ṣe wàhálà fẹ́sìn kọjá kẹwàá lórí parí rẹ̀ sí tẹ́ ń parí rẹ̀ sí mo máa sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn mo ní wallahi tallahi tí kìí bá ṣe ibi tí Alhaji Monsuru tó bára rẹ̀ ni Alhaji Monsuru ti ṣe dáadáa síwájú kódà kó jẹ́ pé ọ̀nà aburú ló fi kówó rẹ̀ jọ bó tó ní sójú ọ̀nà ti sẹ́ ó ń gbìyànjú owó tí mi ò tọrọ nígbà náà tí mi ò béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí ní ìsìn tàwa wà lójú ogun sí lára pé mò ń sọ torí kí ni bá rúwó gbà owó tí mi ò gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mi ò tọrọ tí mi ò béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìjọ tó máa fẹ́ mọ́ sọ̀rọ̀ ṣe torí ìyẹn ní ìsìn èyí ń sọ nítorí kó lè bá rí nǹkan gbà lọ́dọ̀ Alhaji Monsuru tí mi ò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mi ò béèrè tí mi ò bẹ̀bẹ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́ ní ìsìn máa mọ̀ sọ ilé ìtorí pé bá nǹkan tí mo fẹ́ gbà is gone. ká tó fi sọ̀rọ̀ pé fóònù mi fi wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá for 8 months àsọdébẹ̀ yẹn náà àsọdébẹ̀ pé kán gba fóònù yẹn náà wà báyìí táwọn kẹ́ni fi ṣe báyìí ìgbà náà àwọn èèyàn sì ń sọ pé wọn ọmọ tó ń ká gbé mi ẹ̀yìn náà sì ń pè mẹ́ ẹ̀yìn náà tó fi sọ pé àwòsọ débi báyìí I have the audio call tó fi ṣú pé ilẹ̀ ẹran wọn ìpí kan wá gbé mi lórí ọ̀rọ̀ Yunusa ẹ wá ní máa dákẹ́ lórí Yunusa must go àfi tó bá jọmọ ilé ayélára lókù ẹ jẹ́ kí n tún sọ kíní kan fún yín láti inú ilé ayélára wọ́n bá fẹ́ mú mi lọ́tà kan mú mi lọ́tà tí ilé ayélára bá fúnra ara wọn bá jáde ní ìsìn tán bá declare fún gbogbo ayé ní ìsìn pé mistake làwọn ṣe Yunusa ọmọ àwọn ni àwọn sẹ́sẹ̀ mọ́kọ́ ma wọn ni máa èmi Zubairu Muhammed Taofeek máa pè wọ́n lẹ́jọ́ wàhálà tí mo ṣe máa pè wọ́n lẹ́jọ́ wàhálà tó kó gbogbo mọ̀ sọ sí so ẹ ò ní shortcut kankan gbogbo àwọn tó fẹ́ lọ fún election tẹ́ nítorí pé wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n bá sáìnì kí ní wọ́n ti fi orúkọ yín bọ́ oríṣiríṣi nǹkan jẹ́ as alleged tó yẹ pé tó bá kan àwa kan yìí kan pẹ̀lú kábíyèsí máa pẹ́ kan tó mọ́ sọ ẹgbẹ́ lọ kábíyèsí sí nǹkan báyìí ṣẹlẹ̀ sí nǹkan báyìí ṣẹlẹ̀ sí nǹkan báyìí ṣẹlẹ̀ sí wọn sọ pé Alhaji Monsuru ló ṣe báyìí sí wọn sọ pé lágbáyà ló ṣe báyìí sólà gbogbo road sólà play lórí ọ̀rọ̀ náà Ògbómọ̀ṣọ́ gbogbo rẹ̀ ní látẹlẹwọ́ wáyé tí wọ́n fi dúró as alleged wípé wọn ò ní gbà kan jẹ́ kí náà Ògbómọ̀ṣọ́ kó ṣeé ṣe àyàfi tí kábíyèsí bá ṣe tán láti ṣe titi yín pé kí Yunusa kọ́ mọ́ ṣe lọ ìjọmọ̀ ìlú ònú ẹ̀ irú ẹ̀bẹ̀ olè wà lẹ́m̀bẹ̀ kábíyèsí over what ẹ mọ́ tàn ayé mọ́ Alhaji Monsuru I so much love you and that makes me to tell you that time Alhaji Monsuru àti mọ̀ kọmọ yìí sọmọ ọ̀lù kìí sì sọmọ ilé ẹjẹ́ kọmọ yìí ọmọ lọ jẹ́ẹ́jẹ́
anybody tán bá fẹ́ yàn kọjá ìmáàmù lólu ẹ jẹ́ ká fà lé yín lọ́wọ́ kẹwàá fà lé lù lọ́wọ́. You are still in ayé ọba tí mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ jẹ́ lo mọ́sálásí bẹ́ẹ̀ ló kò ní ọ̀sẹ̀ tí ó mọ̀ nǹkan kan ẹ̀ tán bá gbé bẹ́ẹ̀ ní ìsìnkú ọba mọ̀ pé loyal servant ní ọba kan jẹ́ àwọn náà gbẹ̀tọ̀ wa fún wa ní tán máa fẹ́ láàmọ́ ṣe kò sẹ́ni tí ẹnìkan kọ̀ ọba ti fura sí tẹ́ fẹ́ fún mọ́sálásí ṣe. But when you want to turn mọ́sálásí ọ̀rọ̀ lu ẹgbẹ́ want to turn it into your own pocket which you did now kò sí kankan nínú gbogbo àwọn olóko ọlọ́lá tá a dárúkọ yẹn pátápátá ní ìsìn tó lè wọnú mọ́sálásí yẹn táwọn wá wọnú mọ́sálásí yẹn gbé kámẹ́rà lé wọn lórí ẹ̀kọ́kọ́ gbé káàkiri gbogbo ayé dúpẹ́ fọ́lọ́run àwọn lápáyà ti padà wá sọ́dọ̀ wa òdílé lọ níjó ní pẹ̀lú ẹ̀wẹ́ tẹ́fí sọ fẹ́ wẹ́ pé mọ́ ẹ̀wẹ́ mọ́ padà wá sọ́dọ̀ wa ọ̀dọ̀ wa olódodo kílẹ̀ fi mọ̀ pé olódodo ní alájì alkùránì ní ẹ fi alkùránì yìí kẹ́ fi búra wípé ẹmẹni tí ń jẹ́ tọ́lẹ́à ẹmẹni tí ń jẹ́ tọ́lẹ́à tí ń jẹ́ bàbá Yunusa àtọ́wà ìtìgbọ́ Yunusa ní àwọn ẹ̀yìn ló ìbò lẹ́mọ́tẹ́ ẹ búra rẹ̀ pẹ́ mọ́ bàbá rẹ̀ àbá ẹ fi alkùránì kẹ́ fi búra tẹbá fi alkùránì tẹbá fi búra kẹ́ wá tún wá búra pé ìyá tó bí gẹ́gẹ́ dámọ̀ nígbàtẹ́ dámọ̀ ìyá yẹn sì wá sọ fún yín pé inú ilé ayé ara lóbi sí ẹ lè mọ́ fẹ́ kẹ́ búra rẹ̀ ẹ ti ṣe tán tí wá bú yín lọ́wọ́ ẹ wá dé wọn bẹ̀bẹ̀ kalẹ̀ káàkiri must you be begging ẹ̀yin lẹ dáwọ́lẹ̀ tán fi lọ sí court ayé wá ń pe Yunusa òun náà wá ń ṣe bí champion sẹ́yìn náà lẹ́ka lọ́rọ̀ pé kọlọ̀rí sọ pé mùsùlùmí lé ọmọ jẹ kìrìsìtẹ́nì ò ní jẹ mùsùlùmí ní ọmọ jẹ kìrìsìtẹ́nì ò ní jẹ òun lálágbára kìíní kan àwọn mùsùlùmí tó ń bá jáde tó you can just watch all these things tí gbogbo yìí ń sọ kálẹ̀ káàkiri lójoojúmọ́ why you the person that send him to be doing all this why are you pleading kí lẹ̀ ń bẹ̀bẹ̀ fún èmi kàn ń sọ tèmi ní o tó rẹ̀ tí ìsọ tẹ́ ń bẹ̀bẹ̀ fún èmi ń sọ pé irú nǹkan báyìí náà ń bẹ kẹlẹ̀ mọ́ orí ẹ̀bẹ̀ tẹ́ bá fẹ́ bẹ irú àwọn nǹkan báyìí náà ń bẹ ń bẹ o máa tún máa rántí lórí fídíò míì tí ó bá tún jáde máa kọ́ sinmi lórí méjì fún yín náà ẹ̀bẹ̀ yẹn ò lè wọ́ọ̀kù Alhaji Monsuru kò lè wọ́ọ̀kù ọ̀nà mẹ́ta ni ẹjọ́ ẹgbẹ̀ ní ìsinmi mo ṣe jókòó ní kí ní ẹ̀ṣẹ́ wá sí mi lọ́kàn ọ̀nà mẹ́ta ni ẹ̀bẹ̀ yẹn fi lè wọ́ọ̀kù today wà very easy fún wallahi ta'ala àkọ́kọ́ oníkẹ́ lórí withdraw case tó wà ní court Yunusa àpọ̀lọ́ ní pẹ́pọ́ lọ́lẹ́jọ́ tó wà ní court torún gan ti sọ níbi ilẹ̀ lẹ́tùrù kọ́dìrì yìí wípé ẹ̀yin ni all in all ẹ̀yin ni alpha and omega fóun ìntẹ́ bá ní kóhun ṣe láyé òun lòun ṣe ìntẹ́ bá ní kóhun mọ́ ṣe òun ní ṣe he stated it nínú fídíò rẹ̀ I don't want to play it here I kept that as an evidence torí a ò lè sọ ẹ̀tún lè padà tún lọ sí court àwọn nǹkan míì tó ta fẹ́ mọ́ post ní sí we don't want to post it because we can't tell ẹ̀yin lẹ́ lọ sí court ẹ̀yin lẹ́ mọ́ bẹ̀bẹ̀ sí bẹ́ẹ̀ lẹ́ gbé mi lọ sí court sí mọ́ bẹ̀yìn sí wọ́n ní mọ́ bẹ̀yìn ni àbí is there any written document mọ́ bẹ̀bẹ̀ níbìkan because mo ti lérí yín tàbá wà ní court yẹn mo ti my God mo ti lérí ibi tẹ́ lérò pé mo ti rin ẹsẹ̀ dé láti lórí ìbéèrè lórí ọ̀rọ̀ Yunusa mo ti rin ẹsẹ̀ débẹ̀ mo wádìí Yunusa tí mo gbọ́dọ̀ ní àwọn evidence tí ma fi defend ara mi mo wádìí yín dáadáa Alhaji Monsuru wallahi mo wádìí yín débi iṣẹ́ yín torí kí n lè mẹ́rin tẹ́mi pẹ̀lú ẹjọ́ ń pò ẹbẹ́jọ́ ni mò ń ṣe ìsìlẹ́nì kankan lẹ́yìn Ọlọ́run I must have to defend myself ẹjọ́ lẹ́ ti kìbọ̀ mi lọ́rùn yìí tẹ́ntí sílẹ̀kùn ẹ̀wọ̀n kalẹ̀ tí ìbá ṣe pẹ́ sílẹ̀kùn ẹ̀wọ̀n kalẹ̀ kẹ́ mọ́ pẹ̀lú èmi ilẹ́jọ́ 1 billion naira tí wọ́n bá ta sàárì àwọn ẹbí mi tó wà tán tí bá ta gbogbo sàárì ẹ̀ tán bá ta lé ẹ̀ tán bá ta gbogbo ẹ̀mọ̀ ìbò lágbé ti fẹ́ rí kátó wá pè mí gan fúnra rà pé kí n lọ mọ́ wá 1 billion naira nítorí pé kí n lè bá dákẹ́ ẹ ò bẹ̀rù Ọlọ́run ni ẹ rò pé àwọn ayé ti gbàgbé ni báyé bá gbàgbé mi ò lè gbàgbé o ẹ wá rò pé relationship kan lè strong láàrin mi pẹ̀lú it will never ever work àjọmọ̀ tara wa lọ ni it will never work intẹ́ fojú mi rí lórí business mi mo grand pátápátá ẹ fọ́nú lè mi láàrin mi pẹ̀lú ẹbí mi náà tún fọ́ if I smile to you mo ṣe ní tẹ̀yàn ni àmọ́ nínú ọkàn mi kọ̀tán nù mi ẹ bá ṣẹ́ mi jẹ bá everything jẹ láàrin ìlú náà tó bá mi jẹ àwọn tó tún jọ ṣe pé wọ́n tó tú wáká àwọn nonsense oníkálukú bẹ̀rẹ̀ sí mọ́ sọ̀sọ́kùsọ̀ ẹlòmí ìyá mi lówó owó tó yá mi yóò fi jẹ nínú pé èmi tó bá fi ra ráìsì èmi lọ rọ̀ nìyẹn tí mo lọ rí náà lórí ẹjọ́ náà mo náà sí àmọ́ tó fi ń gégùn léèyàn lórí mo yá ní 100,000 kò rí san
táwọn fi ń bú mi kalẹ̀ káàkiri ta ló dálẹ̀ ta ló mọ́ Zubairu Muhammad Taofeek tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìláìlò gbogbo bá tó fi mọ́ ṣe nǹkan mi online Ògbómọ̀ṣọ́ mọ̀ mí àwọn tó mọ̀ mí but you made everybody to know me more within the rate you went. Alhaji Monsuru mi ò ní parọ́ tàn yín jẹ àkọ́kọ́ tí mo sọ fún yín nù kékeré pé kọmọ yẹn kọ́ lọ rí gbẹ́jọ́ yẹn Concord ẹ̀yin lẹ náwó yín ẹ pé kọ́ lọ gbẹ́jọ́ Concord ẹlẹ́ẹ̀kejì ẹ pé kọ́mọ padà lọ síbi tó ti wá ẹlẹ́ẹ̀kẹta publicly bẹ́ẹ̀ ṣe lè náwó pépà láti lọ condemn kábíyèsí gúdúgúdú tẹ̀ ń rán níṣẹ́ tí ń bẹ́ ewu tí ṣe ẹ tún fún lówó mi ẹ tún padà yín kábíyèsí ẹ tọrọ àforíjì ẹ ṣe gbogbo ẹ wá lọ bíbẹ̀ àwọn ìmọ̀ràn tí mo lè fún yín lórí yẹn yẹn on my own Ọlọ́run nìkan lọ́mọ bó ṣe fẹ́ ṣe láàrin mi pẹ̀lú yín àmọ́ wípé bóyá ẹ̀ ń bẹ̀bẹ̀ kiri èmi kan sọ tèmi ohun sẹ́wọ̀n pé ẹ̀ tí sọ tẹ́ ṣe o èmi ń lérò wípé bóyá ń tí ń ṣẹlẹ̀ nìyí mo sì mọ̀ páwọn ọmọ yín ó bú mi wọ́n ṣe ń bú mi ní ìsìn máa tún lórí kó mọ́ fi àwọn ọlọ́pàá tó rí ló jẹ́ kí n tètè táàgì wọn wípé kán lè bá àmọ́ pẹ́yìn náà lẹ́ ti rán wọn ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ based on irú ọ̀rọ̀ títọ́ wọn yẹn náà ti sọ síwájú tẹwàá da ìlúrú tí wà wà ní upside down ìwádìí ẹwà lẹ́ ń bẹ̀bẹ̀ sincerely speaking láàrin pẹ̀lú Ọlọ́run how do you think that is going to be easy ìmọ̀ràn mẹ́ta tí mo lè fún yín nìyẹn mi ò mọ ìyókù ṣe ẹ ò tí committee mélòó lẹ ti set up ní committee kan bẹnu committee tó ẹgbẹ́ mi náà bẹnu àwọn tó wọ́n negotiate committee yẹn tàbá ní bí ejò bá ṣiṣẹ́ gùn láṣẹ dáná rẹ̀ á dáná sólé Alhaji Monsuru ní èròǹgbà mi nínú nǹkan tó fa tí kábíyèsí ò lè tí ìṣẹ́ta àti gbẹ̀bẹ̀ yín ẹ ó mọ̀ gbọ́ nínú fídíò mi tí ń bọ̀. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.